Gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ni Mercy Aigbe ó ti jẹ́ kó di mímọ̀ o ìpè pẹ̀lú bí nǹkan ṣe rí yìí kò dájú pé òun yóò bímọ fún ọkọ tuntun tó ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ èèyàn Kazeem Adeoti ẹni tó pè yàn mọ̀ sí Adékaz. Ẹ rántí pé lẹ́yìn tí ìgbéyàwó Mercy Aigbe àti ọkọ ìtẹ́lẹ̀ ọ̀gbẹ́ni Lanre Gentry tó dàrú ìní Mercy Aigbe ló mà lọ fẹ́ Kazeem Adeoti ní nǹkan bíi ọdún tó kọjá tó sì jẹ́ pé níṣẹ́ làwọn èèyàn ti ń retí kí ikùn Mercy Aigbe kó yọ síta ìyẹn pé kó ti lóyún fún ọkọ ẹ̀ tuntun. Ṣùgbọ́n nígbà tó ń bá ìwé ìròyìn The Nation sọ̀rọ̀, Mercy Aigbe ó jẹ́ kó di mọ̀ o pé lẹ́yìn tóun ti bímọ méjì fún àwọn ọkọ tóun fẹ́ tẹ́lẹ̀ òun kò ṣetán láti bí ọmọ mi o àti pé òun àti Kazeem Adeoti ọkùnrin tuntun àwọn ti jọ sọ̀rọ̀ lórí èyí táwọn sì jọ panupọ̀ pé òun kò ní bímọ mọ́. Mercy Aigbe ó wá jẹ́ kó di mọ̀ wípé n tó kù tóun lè ṣe báyìí ní bóyá kóun gba ọmọ kan tọ́ ìyẹn táwọn olóyìnbó ń pè ní adopt ìyẹn kóun sọ ọmọ kan di ọmọ kó máa bá wọn gbé. Ṣùgbọ́n tó ní báyìí o òun ò mọ tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú o ìyẹn bóyá àpẹẹrẹ òun lè yí ṣùgbọ́n ní lásìkò tá a wà yìí kò sí nǹkan tó jọ òun kò lè bímọ fún ọkọ òun mọ́.